ìrìn àjò ẹ̀dá láyé kò sẹ́ni tó mọ̀. ìrìn àjò ọmọ ènìyàn adániwáyé ní sọ fún ni níbo lẹ̀dá ń lọ níbo lẹ̀dá ń rìn. a lọ nínú ayé a ò rẹ́ nìkan abálọ àbábà ò rí nìyàn tánà lọ́kọ̀ ẹ̀ ní nígbà nínú agbami ayé òkúkọ ayé ò mẹ́ni nǹkan adáfọ́nẹ lẹ́ni tí rìn nínú òfurufú ayé nígbọ́ báwo la ó ṣe rìn láì sọ́lọ́kọ̀ láì sí aládìdì ẹni ẹ̀dá ń lọ ẹ̀dá ń rìn ìrìn àjò ẹ̀dá òye ní kankan dániwáyé iná ló mọ̀ kó ìkan ayé nì alábàárìn ìrìn àjò láàrin alátẹ̀gùn ẹni ńlá ò mọ̀ ojú kóró ẹ̀ là kóró dúbẹ́dúbẹ́ ẹ̀ là ewórí ẹ̀ là ń wò mọ̀ ìkóǹkó sórí ìsáwọ́ ayé lọ ní pẹ̀kun òòṣà ló mẹni tí ó là egbọ́ kí ní múni dé pẹ̀kun orí ẹni ẹsẹ̀ ìlàkàlàkà ẹsẹ̀ ìlàkàlàkà etí kan ò mọ̀ yẹ rí ẹsẹ̀ ní gbé ní débi ire ẹsẹ̀ la fi rìn débi ọ̀rọ̀ ẹsẹ̀ mi gbé mi débi ọ̀rọ̀ nínú ayé. ṣé ẹ rówó ni ẹ wà pọ́yìn dáadáa. mo bọ ọmọ mọ kò lè. ẹ wo dáadáa ẹ chẹ́ẹ̀kẹ́ dáadáa ẹ chẹ́ẹ̀kẹ́ dáadáa. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n yà wọ́n bí mo ń bọ̀ yọ. grandma ẹ jọ̀ọ́ ẹ yá mi ní 1000 máa fún ìpàdé rẹ. ẹlẹ́gbàágbà ẹ jẹ́ káà náà fi lè sára ẹ jẹ́ káà ọmọ pẹ́ náà fi sára tó dáa ẹ jẹ́ káà náà fi lè sọ ọmọ bẹ̀tà nínú ìgboro ká fi sọ ọmọ pẹ́ ó ti yé yín ẹ̀gbọ́n àìlè kéré fúnrú yín ẹ jẹ́ káà náà fi lè sápò àwọn ọmọ bẹ̀tà ká ṣe tó dáa. kò sówó lọ́wọ́ mi ò pé tí n bá lówó lọ́wọ́ máa fún ẹ eléyìí tó jágbá tí mo fẹ́ fi jẹun. ẹgbẹ́ kó lórí ẹ o eléyìí ọ̀lẹ̀ tó wọnú ẹ̀kọ́ ni o kò gbọ́dọ̀ jáde mọ́ o èmi àtàwọn tèmi a máa fi sákùn láfún a máa fi sára tó dáa ni o. jọ̀ọ́ náà máa fún ẹ létà jọ. ó dà pé ẹ fẹ́ gbọ́rọ̀ dáadáa àbí tí má ti dé gbòòrò màá jíṣẹ́ fáwọn ọmọ bẹ̀tà màá lẹ ránṣẹ́ sílé aṣọ ti yé yín ó dàbọ̀. àwọn tá à ń sọ lélẹ̀ rẹ̀ ẹ má wò mí bí mi ṣe tó kò sówó lọ́wọ́ mi dẹ̀ tún gba 500 tí mo pé máa fi jẹun. grandma mo ń bọ̀. ìgbésí ayé ó mú wa ń gbé báyìí. Mo jáde bóyá mo sanwó nù ni àbí mo tiẹ̀ mú mọ́ra mi mo tún yáwó lọ́wọ́ grandma owó tó yẹ kí n fi jẹun nínú 1000 mo san 500 mo tún gba 500 lọ́wọ́ mi kúrẹ́ tí àwọn èèyàn rí bí mi ṣe ríra mi ni. Isso. Kò yé mi mọ́ lọ.
wọnú kọ́rọ̀ mi wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa kàn jẹ́ alájà. Ọkùn bọ̀dẹ kásán. Ṣé ẹ wà? Kí lẹ fẹ́? Ẹ fún mi ní mọ́ínmọ́ín elépo méjì. Mélòó? Méjì. Okay. Bó ni ṣé n fi búrẹ́dì sí? Fún mi búrẹ́dì ẹyọ kan sí. Okay sir. Okay sir. Owó dà ọkùn bọ̀dẹ. Ẹni tó ṣẹlẹ̀ ni pé tó bá ti di ìparí oṣù tí n bá ti rí owó tí mò ń expect máa fún yín máa san ti tẹ́lẹ̀ náà pọ̀. Ọkùn bọ̀dẹ. Ṣé àwọn pé nínú oṣù yìí eléyìí ló máa délẹ̀ kẹrin tẹ máa wá síbí báyìí tí màá fún yín ní mẹ́mẹ́. Bẹ́ẹ̀ni ẹ̀mẹ́. Ọkùn bọ̀dẹ kí ló dé ibi tèmi náà ti ń gbà èmi náà ń gbà láwìn ni. Ẹjọ́. Wọ́n fi bò mí láṣìírí ni ẹ́ ẹlẹ́ẹ̀kẹrin àyín náà wò kò yóò rí bẹ́ẹ̀. Alájà ẹjọ́. Ọkùn bọ̀dẹ ojú ló kàn rójú ṣàánú ni ẹ wo ẹ má jọ kọjá ìparí oṣù tẹ́ ẹ sọ o. Kò lè kọjá lágbára Ọlọ́run tí n bá ti rí owó yẹn báyìí màá san gbogbo ẹ̀. Kò gbọ́dọ̀ kọjá ìparí oṣù o lẹ́yìn elémi ní fún yín ní mi ìmọ̀ tẹ́ bá ti wá síbí o ó dẹ ṣáà máa lọ ó tẹ̀ sí wá súnyàn báyìí nítorí Ọlọ́run ojoojúmọ́ wọn máa wá síbí wọ́n máa gba mẹ́mẹ́ àrùn sẹ́yìn nìkan ni owó mi ò gbọ́dọ̀ kọjá ìparí oṣù o bẹ́ẹ̀ rí wọn ni. Tóbi ọ̀yá wà máa lọ lẹ́yìn. Tóbi kí ló dé? Pẹ̀lẹ́ Tóbi ọmọ ọba rẹ̀ jagun bí ẹrú. Pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ọkọ mi. Mo congratulate ẹ iṣẹ́ yẹn ti done by already. Ọlọ́mà ṣe. On 17 ọdẹ sọ wípé wà ní láti wá defend you understand so you gats prepare very well. But there is one problem o. Ó ní bọ̀bọ̀ kan Gabi náà ń porúkọ ọ̀bọ̀n yẹn ó fẹ́ le díẹ̀. Mo ti try láti convince ẹ still ó dẹ̀ ṣe ń sọ pé òun ò sì sure although wàá yọjú síbẹ̀ o but you need to defend yourself. Kí ló fẹ́ ta ló ń gangan ṣé ó lẹ́nu tó fẹ́ gbé fún ni àbí báwo? No kò ṣe pé ó fẹ́ gbé fẹ́ lómi kò ní problem pẹ̀lú ẹni tá fẹ́ gbé fún. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé perfectionist ni kò ní issue pẹ̀lú yàn tó fẹ́ ṣiṣẹ́ ó kàn fẹ́ kí yàn go extra mile torí pé kó kàn rí pé okay ẹni ó sure ó good she understand so iṣẹ́ tó kù sọ́wọ́ ti ẹni pé kó lè convince ẹ pé okay o you are the best person for this project it's as simple as that. Tó bá ti jẹ́ yẹn ni kò sí problem I will try my possible best. Please do. I will make it all doings torí ọjọ́ mi àti ìgbà mi. God bless you nǹkan tó fẹ́ gbọ́ gangan nìyẹn. Thank you my guy. àti má gbàgbé kọ́ọ̀tù mi ó wà very important. You okay? Kò sí wàhálà o ṣe pàdé màmá mi kíyà o. Thank you God. Tọ́lá ni òkú mọ̀ kankan tí ẹ ṣé mi tó jẹ́ pé àti ìrọ̀lẹ́ àná ni mo ti jẹun wọ́n á ní pé kí n máa gbé ọ lọ ilé ìgbafẹ́ ló wá ń gbọ́ kọ́ bọ̀ kò sí ò ní bínú ni kò ṣe pé mi náà ò ní fẹ́ ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí mi tí tọkùnrin ṣe kò sówó ńlẹ̀ èmi gan mo sáná ní àti jẹun ni lọ́mọ mo wà.
yẹn ṣe lọ nìyẹn. Tẹ́ bá fi dídà tèmi o máa sọ fún ẹ pé aláyé ò tí ì burú ju Ọlábọ̀dé. Ikọ́ tèmi rí pàlà tó sọ̀kalẹ̀ ó ní o wà kísà. Ayé sì ń rí ẹ bí ẹni wípé o wà kísà o wáṣọ tó dáa. Àwọn èèyàn sì ń fẹsẹ̀ janlẹ̀ fún wọn káwókè. Ṣé wò mọ̀ pápẹ́rẹ́ ẹni tí ó dáa fún nìyẹn? Ìwọ ló ń wúra rẹ bí ẹni pọ́lọ́hún ò dán lọ́la. Ayé ń rí ẹ wò gọ́lọ́n lára ẹ̀. Ó mi ò bá sọ fún ẹ pé ìgbìyànjú ẹ ni ò tí tó. Ìgbìyànjú mi ni ò tí tó. Àdúrà ni ò tí tó. Àdúrà mi ni ò tí tó. Ṣé mi ṣe tó ni? Ẹlọ́rùmọ̀kẹ́. Ṣé mi ṣe tó ni? Ìwọ náà wò láti ọjọ́ yìí. Ìgbà mi tẹ́bí bá pa mí wọ́n máa pé tí wàá fún mi lóúnjẹ. Ṣé mi ṣe tó ni? Ọlábọ̀dé, má sọ̀rọ̀ bí aláìgbàgbọ́ o. Má sọ̀rọ̀ bí ẹni tó sọ̀rọ̀ sí náà. Mo fọlọ́run bẹ́ẹ̀. Ṣé o mọ ìdí tí mo ṣe ń ṣe tí mò ń ṣe fún ẹ? Torí pé mi gangan fúnra mi, mo ń rí ẹ̀wò ògo Ọlọ́run lára rẹ. Ògo Ọlọ́run wo ló wó lára mi? Ọjọ́ ọ̀la wo ló rí lára mi? Ẹlọ́rùmọ̀kẹ́ ojú sú mi, màá kú yé pa mi. Má sọ bẹ́ẹ̀ mọ́. Wá ṣe kí ni? Aláìmoore ẹ̀dá ni ẹ́, Ọlábọ̀dé. Aláìmoore ni ẹ́. Ṣé o gbọ́ táwọn Yorùbá sọ wípé bá a kú ìṣe ò tán o? Ìṣe ti tán bí ìwọ̀n mọ́ ìrìnàjò. Àwọn ẹni tó kú ni tiẹ̀ tán máa tán rẹ̀. Ó mọ̀ wípé tó bá parẹ́ òbí mi ò ní ṣayé mi. Ìwọ aláìmoore yìí. Má máa dúpẹ́ tiẹ̀ ó wà láyé ó wà láyé. Ó mú mi òfẹ́ òǹjọ òfẹ́. Ọlọ́wọ́ àwọn ẹgbẹ́ lọ hospital tó yẹ pé ìnira náà fi ń lọlé ayé wọn. Bí kọ́lọ́n gbẹ̀mí wọn gan-an tún gbàdúrà. Má lọ mórí Ọlọ́run. Jáde lọ́dọ̀ ní Elédùmarè, jíjáde wá ká má pàdé àgbákò, ohun tá ó jẹ là ń wá lọ bàbá, ká má pàdé ohun tí ó jẹ wá. Ọlọ́run ṣàánú mi o. ìranu gbà lónìí o. Tóbi bóòlù torí mi mo ti fẹ́ jáde lọ mo fẹ́ lọ ṣiṣẹ́ gẹ́gẹ́ tí má ti padà wá tí má ti pawó màá fún ẹ lórí tó fi jẹun tó ti gbọ́ ìwọ o gbọ́dọ̀ ọba yẹn já o láàrí ọkọ ṣe má lọ nílé. Ṣẹ́gun má bínú pé mo pè kúrò bẹ́ẹ̀ jọ ó ní ọ̀kan tí mo ti fẹ́ bá ẹ sọ láti ọjọ́ ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ní kí n tètè jí wá bá ẹ láàárọ̀ ẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí èmi náà lè máa ṣe kí n tẹ̀ fi máa rí tọrọkọ́bọ̀ kí n máa fi jẹun síkùn. Iṣẹ́ o. Ebúdì máa bá yín kó blọ́ọ̀kì tí màá bá yín ro pọnpọ́n tá a bá fẹ́ ṣe dẹ́kìn máa. Bọ̀dàbọ̀dé ẹ tún ti bẹ̀rẹ̀. Ẹ ká ìnà o ṣé ẹ tún fẹ́ wá máa wáìnì mi láàárọ̀ ẹ wọ ẹ stop ẹ mọ̀ pẹ́nu iṣẹ́ mo wà Bọ̀dàbọ̀dé. Ṣẹ́gun mi wáìnì ẹ̀ Ọlọ́run mi wáìnì ẹ̀ ṣé o means of survivor mi lórí bákan kò sí owó lọ́wọ́ mi abẹ́ ìjọ. Bọ̀dàbọ̀dé mi still believe mi sẹ́ ẹ ń fi mí sí ní irú àwọn iṣẹ́ báyìí kẹ̀ kò jọ. Ṣẹ́gun jokes apart. Ojú tó fi ń wò mí yẹn ohun gangan kọ́ ni mo jẹ́ o ó ń pè mí ní tí mi jẹ́ níkùn ara mi ni jọ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan jọ. Lébi tó yẹ pé bẹ́ẹ̀ ṣe wọlé gan mo ti wò pé akẹ́gbọ̀n yẹn tó lọ máa tún gbà lọ́wọ́ yín àtọ́ àwa náà tún fi àfiṣara ní dínbẹ̀ ẹ̀gbọ́n. kọ́ bọ̀ kò sí lọ́wọ́ mi please help me. Ṣẹ́gun please help me mi ì lè parọ́ fún ẹ. Bọ̀dàbọ̀dé kí wọ́n ṣe bíi pé à ń kó blọ́ọ̀kù à ń kó yẹ̀pẹ̀ nǹkan kan lẹ́yìn kẹ́ wá máa ṣe. Ṣẹ́gun ṣé o rí ojú tó fi ń wò mí yẹn kọ́ jọ gbẹ̀yìn ti sẹ́gbẹ̀ẹ́ kan àti jẹ́ ní problem mi ìjẹ́lẹ̀ kéré kí ni mo tóbi please help me. Bọ̀dàbọ̀dé tẹ́ bá tiẹ̀ máa wá ṣiṣẹ́ kò ń ṣe pé bí àwọn à ń kó blọ́ọ̀kù à ń kó yẹ̀pẹ̀ ló yẹ kẹ́ wá máa ṣe ń bì ókè ó nìyẹn ń sìn
architect ni ó yẹ kẹ́yìn máa yá even ẹ̀yin ló yẹ kẹ́ máa gbarú àwọn iṣẹ́ báyìí kẹ́ wá máa pé àwa pé àlàyé iṣẹ́ tó ti wà nílẹ̀ bíbá ẹja lọ dọ́wọ́ bò ká tó sáré lẹ̀ bẹ́ẹ̀ kò ń ṣe pé kẹ́ tó wá máa bọ̀ lọ́dọ̀ mi pé ẹ̀yin wá fẹ́ máa kó blọ́ọ̀kù fún mi àti ẹ̀gbẹ́ àórí bákan ẹ̀gbọ́n. Ṣẹ́gun please help me. Jọ̀ọ́ torí Ọlọ́run jọ̀ọ́ èmi mo mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ mi lè parọ́ fún ẹ kò sí tí mi lè ṣe jọ̀ọ́. ṣẹ́rí ẹ̀gbọ́n ibi tẹ́ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣé wàá rí ẹni tó ní iṣẹ́ ilé ìtàn ṣe lọ́wọ́ ẹ̀ Èkó ló ti kó gbogbo àwọn tó wá iṣẹ́ ń bíbá ìwà gbogbo àwọn iṣẹ́ tó dẹ̀ kù náà ni torí kò wé mi kémi sọ pé kẹ́ wá máa kó blọ́ọ̀kù kẹ́ máa kó yẹ̀pẹ̀ àwọn iṣẹ́ tó dẹ̀ kù lẹ̀ ni ṣé nǹkan tẹ́ ń sọ yìí dẹ̀ dá yín lójú ẹ̀gbọ́n. Ṣẹ́gun ó dá mi lójú jọ̀ọ́ àti jẹ́. ẹ mọ̀ nǹkan tá a máa ṣe òní ni Saturday báyìí àdẹ̀lé wá sáìtì lọ́la tó bá wá di Monday ẹ tètè wá lágbára Ọlọ́run àwa nǹkan ṣe Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe ṣe yín ẹ̀gbọ́n. ẹ̀gbọ́n ẹ fẹ́ máa fọkọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ náà ẹ má ṣe bẹ́ẹ̀ tó bá di Monday. sórí jù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí má bínú torí Ọlọ́run jọ mí ìmọ̀ bóyá mo lè rí bóyá bíi 200 kí n tiẹ̀ fi wá nǹkan jẹ sínú làárọ̀ jọ. kí yẹn lè wá sọ bẹ́ẹ̀ ni pé nǹkan bàbàrà ni kò lè tó yẹn ẹ̀gbọ́n ẹ̀yin gan jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ wò ẹgbà ẹlẹ́bẹ̀ ẹ̀gbọ́n ẹgbójú ó ti lọ nìyẹn. kí wọ́n lọ ra gàrí àtẹ̀wà. God bless you. ọpẹ́ o ọpẹ́ o. ṣẹ́gun ibi tó wà yìí ilé èkú ni. kí ló dé. ilé èkú ló wà yìí ṣòro bó ń ṣiṣẹ́ ni. bọ́ ẹgbẹ́ mọ̀ pé èmi náà gbéṣẹ́ yìí fún un mo dẹ̀ ti kí ló tó máa jẹ́ lé èkú. ó gbéṣẹ́ èkú fún ọ̀dẹ̀ ń ṣe ṣó mọ̀ pé èmi ni king of boys àdúgbò yìí. ẹ mo mọ ẹ̀gbọ́n torí ẹ̀ náà lọ́kàn tèmi ṣe balẹ̀ at least mo ní irú yín náà. ọkàn ò balẹ̀ rárá tó bá mọ̀ ṣẹ́gun òun kọ́lé ò ṣe nọ́mà ó sọ fún nílé kó ṣe nọ́mà ṣó mọ̀ pé ilé tó wà ń bẹ̀ disturb ẹ̀ because o ti ṣe nọ́mà. now àwọn boys ń ké wọ́n ti ń pariwo èmi ni mò ń mú wọn mọ́lẹ̀ being the king of boys wọ́n dẹ̀ ti warn mi kí wọ́n ọ̀nà pé by Monday táwọn bá dé bí báyìí wo kọ̀ǹga tó wà ń bẹ̀ àwọn máa jù yín síbẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ni wọ́n dẹ̀ sílẹ̀ ẹ̀ pa o mọ rule and regulation o mọ code of conduct o pé tí yẹn bá ra lẹ̀ a sanwó fáwọn boys tó bá ṣe foundation a sanwó fáwọn boys tó bá dé linted a sanwó fáwọn boys tọ́lọ́ bá wá kẹ tó tún lóde lówó tó ṣe decking a sanwó fáwọn boys tó bá wá gbé dókè tó rúfù ẹ̀ kí ló máa tún ṣe a sọ̀tà àwọn boys tó bá fẹ́ ṣe bọ́ọ̀wò nǹkan a sanwó fáwọn boys tó bá dijọ́ party tó lóun fẹ́ sílé àwa máa wá àdèmà secure ẹ̀ but this guy has not done anything wọ́n náà ò dẹ̀ bá ntàdá àti pé kó sanwó àbí. irọ́ ẹ̀gbọ́n kò rí bẹ́ẹ̀ yẹ kẹ́ jẹ́rìí mi báwo mi ṣe ní sọ fún un ok ń ṣe à ń bá láyé ìsọ̀rọ̀ ẹ mọ̀ pé ó ti pẹ́ lu òyìnbó English ló kàn ń sọ tábà ti sọ fún báyìí lẹ́nu máa gbọ́ nothing is gonna happen I'm gonna get you arrested I get them arrested I bring in soldiers I bring in navy I bring in police gbogbo àwọn kan kọ́ bẹ́ẹ̀. ṣẹ́gun fi yán lọ́jọ́ ẹni tó nílé ìdá òun dà kò kọ́ lé ìparí tẹ́mi ẹ̀ fi parí wo ìfẹ́ tẹ̀mí ní sí ẹni o safety ti àtàwọn ẹbí ẹ ló má tà sínú ìwà yín báyìí wo bá sọ̀rọ̀ bí tó bá ti ń gbọ́ sí àwọn boys àdúgbò yóò ràn yàn ṣẹ́ o èmi mo kàn ń try láti calm wọn down torí tiẹ̀ please talk to him kó dáwó ádámù o. ẹ̀gbọ́n ẹ wá mọ̀ pé ó yẹ kí mi parí iṣẹ́ tèmi at least torí tèmi kẹ́tì ẹ̀ consider ṣóye yín. ṣẹ́gun tó bá ti di Monday ìwọ wá. ẹ wá mọ̀ kọ́ ẹ bá mi. tó bá di Monday ìwọ wá. ẹ bá mi ṣàlàyé fún wọn Monday yẹn ti súnmọ́ jù. àwọn àti bí ẹ̀dá wọ wá Monday. mo dáràn ṣé mi wá ní parí iṣẹ́ ni. Kazeem.
jọ ṣé ajéṣà àti ẹ̀kọ́kọ́ wá náà. adúpẹ́ fọlọ́run kọjá àfaradà. Tọ́lẹ̀sì jọ mú ní di ẹ̀pẹ̀ jọ Tọ́lẹ̀sì jọ ṣé mo rí bíi 5k lọ́wọ́ ẹ̀ sórí bí mo ṣe wà yìí àti last week mo ti fi nǹkan alátakàn ẹni last so máa dá padà tí n bá ṣe jọ. ẹ̀gbọ́n ẹ káyìn náà 5k kẹ̀ ẹ ju gbogbo owó báyẹn lọ. Tọ́lẹ̀sì mi ì ju 5k lọ o jọ tó bá lè bùnmi láṣìírí ẹ inú mi máa dùn jù. ẹ ju 5k lọ ẹ̀gbọ́n báwo lè ṣe máa sọ fún mi pé ẹ need 5k ẹ wò mí báyìí lẹ need 5k ẹ̀gbọ́n ẹ ju gbogbo orú nǹkan báyẹn lọ náà báwo lè ṣe máa wáìn mi ẹ need 5k. mi wáìn ni. ẹ̀gbọ́n ẹ ju 5k lọ gbogbo tẹ́ ẹ sọ pé ẹ need 5k yìí èmi ò rí sí àti pé èmi nìkan tẹ́mi fẹ́ ṣe ní inú ṣọ́ọ̀bù tẹ́ bá nìkan mi tẹ́ fẹ́ sọ bóyá ká sọ báyìí tẹ́ bá dẹ̀ wà ní nǹkan mi tẹ́ fẹ́ sọ bóyá kémi máa lọ tèmi. owó yẹn tó lé 5k náà ló ṣe wá. ẹ̀gbọ́n a máa ríra lítà. orí mi ṣègbè lẹ́yìn fún mi orí mi má jẹ́ kí n dààmú mọ́ ìyà ti tó gẹ̀ ṣàánú mi orí mi má jẹ́ ra látakò orí mi sínú ayọ̀ fún mi má jẹ́ kí n báráyé fọwọ́ tì ti tó ṣàánú mi gbogbo tí n bá wá jẹ́ kó tó mi lọ́wọ́ má ṣe alátakò fún mi orí mi ṣe bọ́n sọ pé orí àgbẹ̀ ló máa ń jà fàgbẹ̀ ni orí àlùkò ló ń jà fún orí mi ò sì jà fẹ́mi náà àjìbára ìfọwọ́ tì mọ́ orí mi má ṣì mí lọ́nà iṣẹ́ mi tún wá lọ ẹ̀ orí mi bá takò mí má takò mí orí mi. Èmi ti ṣe part ti tèmi sìn. Yeah, sure. I have sorted you, I've paid you, but please, ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀, I want maximum delivery. I want the best designs. You understand? So kò sákòókò mọ́ rárá. Once you get home, get to work. All right, no problem, no problem. Yes. This is not the first time I'll be handling such work, and the person that referred me, my party sọ púpọ̀ ni share me fún mi. So ẹ má worry, I'll deliver. Kí n fọkàn balẹ̀. 100. Rotimi. Kò sí time, eléyìí tó wà gan correct. Nice working with you. Thank you. Please, I need to see something. All right, my no problem, email. sir. Yes, sir. Latest nice 3 days interval. Latest. Thank you. Ṣẹ́gun mo ti dé site tá a ti la máa pàdé lẹ́nu ní ìbáyẹn bẹ́ẹ̀. ẹ̀gbọ́n normally gan tẹ́ bá tiẹ̀ wá fẹ́ wá sí site ẹ̀yin náà ẹ wo aago tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nígbà mo sọ fún yín pé kẹ́ wá sí site láàárọ̀ kẹ́ jí dé ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nsìn ṣé time yìí náà lẹ́yìn náà fẹ́ wọṣẹ́ ni. má bínú ṣùgbọ́n pé ní Monday ẹ mú ní láti lọ submit àwọn service mi sí àwọn company kọ̀ọ̀kan ni àti pé mo ṣe ní gbàǹkọ̀rọ̀ kò yá ni mo rinṣẹ̀ débí ni má bínú jọ. ó dà kò sí wàhálà ẹ ṣáà ti dé site. Mo dé site. ẹ dẹ̀ rí i pé wọ́n ti fi padlock ti gate. In fact 3 ni mo rí ń bẹ̀. inú mi dùn pẹ̀lú kò síṣẹ́ láàárọ̀. kò síṣẹ́. bẹ́ẹ̀ ni. kò síṣẹ́ kẹ̀. kò síṣẹ́. ṣé wọ́n supply yín granite block nǹkan kan ní tí mo lè bá yín gbé. kò ń ṣe yẹn là ń sọ ẹ̀gbọ́n gbogbo nǹkan tá a ní ìtúwọ́ àánú site bọ̀ wọn bí ìyá anybody dákú wọlé bẹ́ẹ̀.
Kí ló dé? Èmi gbórí ara mi sá ni. King of boys ló wá fún mi ní info. Wọ́n láwọn boys ń bínú gan. Ọpẹ́lọpẹ́ pé mo dẹ̀ súnmọ́ wọn ló yẹ kán já mi tán. Aláyé tó níṣẹ́ tá à ń ṣe yẹn kò settle anybody. Láti ìgbà tán ti bẹ̀rẹ̀ ilé yẹn títí tán fi gbedé level tó dé yẹn kò sọ nǹkan kan fún wọn. Òyìnbó ló kàn máa ń sọ English níbi aláfiṣe. King of boys ló kàn wá já mi tán pé torí pé àwọn súnmọ́ mi mo dẹ̀ lóyà sáwọn lọ́jọ́ wá já mi tán pé àwọn boys ń bọ̀ lénìí wọ́n dẹ̀ máa wá dabẹ̀ yẹn rú. Ok káàsùn gbé ìgbà tẹ́yìn dé yẹn kàn sílẹ̀kùn ẹ wọlé ẹ̀dẹ̀ ló ń bá bọ́dí everybody lẹ́lẹ̀ kí lẹ́yìn máa ṣe ẹ̀yin ajápa yín kọ́lọ̀ má bàa jẹ́ yẹn làwa ṣe jápa mí lè lọ́bẹ̀ yẹn anybody ò lè wọ́bẹ̀ yẹn lẹ́nu. Ṣẹ́gun ṣé n tó wá ń sọ ń sìn ni pé mi lè rí iṣẹ́ ṣe ní ibẹ̀ yẹn. Ẹ̀gbọ́n nígbà tí oṣù òyìnbó ni mo sọ tí n bá tiẹ̀ sọ òyìnbó gan yín gbóyìnbó ni àní wọ́n ní àgbọ̀dọ̀ dé site anybody ò lè wọlé ok tó bá yẹ pé débẹ̀ yẹn lọ bókù mi kílẹ̀ nǹkan fẹ́ ṣe. Kọ́lọ̀ má bàa jẹ́ la ṣe avoid ẹ̀ mi lè débẹ̀ anybody ò lè súnmọ́ bẹ̀. Kí wọ́n fẹ́ ṣe ok máa gbọ́ jọ ọkàn ó ní láti understand mi kò dẹ̀ help me jẹ́ kí n máa tẹ̀lé kiri ń gbà náà jọ. láì ṣe bí ìdààmú àti ìfòòró ẹ̀ lè tẹ̀lé mi ẹ̀gbọ́n wọn kálukú arìnrìn lọ́tọ̀ọ̀tọ̀ ni tiẹ̀ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣèbí submit àwọn CV kan síbì kan ẹ̀yin ní òpù ẹ kàn máa lọ check kẹ lọ béèrè update lásán ni wọ́n á get back sí yín pátápátá tó bá fi máa di bí ìrọ̀lẹ́ èní wọ́n á fún yín feedback àtẹ̀wà rírú ẹ̀rí Tuesday ó wá pẹ́jù pátápátá ọjọ́ Wednesday ẹ gbọ́ feedback ṣe ní òpù gan ẹ̀gbọ́n. ẹ̀gbọ́n ẹ ti ń dúró pẹ́ ẹ lọ refresh mail yín ṣe fẹ́ máa sunkún ni láìsọ ọmọ kékeré ẹ̀gbọ́n ẹ̀wọ̀n kan ẹ kàn lọ refresh mail yín ẹ máa gbèsè ayọ̀ ṣó ti yé yín ẹ wá máa lọ kò sí nǹkan tí mo fẹ́ ṣe alẹ́ mi gan ò lọ́bi iṣẹ́ àbí kò yé yín ni. ok màmá lọ sí but ó ti rẹ̀ mí ṣùgbọ́n lè gbé 100 naira kí n tẹ̀ fún yín. ẹ̀gbọ́n yẹn wàá yọ láàárọ̀ yìí ṣe fẹ́ gbọ́ kò yọ èmi gan on God mo wà ìgbà tí mi ti lọ site láàárọ̀ yẹn orí ọ̀fẹ́ Ọlọ́run mo bá dúró ṣó yẹ yín bọ̀ èyí tiẹ̀ ṣì ní hope ẹ kàn lọ refresh mail mo ìsọ lẹ́ẹ̀kan ẹ gbé sí ayọ̀. kò ṣe ẹ refresh mail yín o ṣe gbọ́ ẹ dẹ̀ lè lọ sọ́dọ̀ àǹtí Tóyìn kọ́ bá ń lo kọ̀ǹpútà tó dá ẹ máa rí dáadáa. kò sóhun tó lè tí kò ní dẹ̀rọ̀ bó pẹ́ bóyá Ọlọ́run kì í ṣe bí ire ló ń ṣe jẹ́ àfọkànbalẹ̀ àsìkò wa àrọ̀ wá lọ́rùn ìgbà wa á sàn wá sí ire gbẹ́kẹ̀lé Ọlọ́run rẹ gbẹ́kẹ̀lé adẹ́ẹ̀dá rẹ kò sóhun tó lè tí kò ní dẹ̀rọ̀ bó pẹ́ bóyá Ọlọ́run kì í ṣe bí ire ló ń ṣe lọ fọkàn balẹ̀ ìgbà wa rọ̀ wá lọ́rùn àsìkò wa á sàn wá sí ire gbẹ́kẹ̀lé Ọlọ́run rẹ gbẹ́kẹ̀lé adẹ́ẹ̀dá rẹ aṣọ ohun tó fẹ́ adá ẹ lóhùn ó gbẹ́kẹ̀lé Ọlọ́run rẹ gbẹ́kẹ̀lé adẹ́ẹ̀dá rẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run rẹ
gbẹ́kẹ̀lé adẹ́ẹ̀dá rẹ̀. Stop crying. Joe. Ó ti wà lẹ́yìn báyìí tí mo ti ń retí pé. Níbo? Just as you asked of, this is it. I try láti check it because Sherry, tí kò sí any entrance tó ń bá fẹ́ gbà wọlé nínú structure yìí, ó ti wà designated enough. Just go through it. Ẹ kàn bá mi check it. Yeah, job well done, but kò fún mi ní vibe yẹn dáadáa. Like, irú bíbá yìí sìn. If only tẹ́ bá lè gbé sókè díẹ̀ sí. Now, take a look at this one. Mo rí ilẹ̀kùn yìí sìn. Orí bó ṣe rí. Tó bá lè gbé bí ilẹ̀kùn yìí ṣe rí, tó bá gbé síbẹ̀. Ó máa wà okay. Tó bá lè ṣe same thing. Boss, see, Sherry, the same thing ni. Ṣó ti yé yín sí. Dimension tó kàn ló ń bí eléyìí, òun la kàn máa fi upgrade eléyìí little, and that's it. Ẹ wo kan. Sherry, latest trend, òun ni iṣẹ́ tí mo ṣe jáde. You know what? Fi latest trend sílẹ̀. It is intí mo fẹ́. Okay. You understand? Intí mo fẹ́ ni mo sọ yẹn. So in fact, tó bá possible, kó má lo eléyìí. Kó jẹ́ pé lè tí mo fi hàn yìí, ṣó ti rí dáadáa. This exact structure ni kó bá mi lò. Tó bá dẹ̀ tún lè better so that ó máa wà a bit convincing. Okay. You get? Can you just give it to me, please? I should trash this. Kí n tó padà lọ tún ṣe eléṣe wá. Yeah. Again? Yeah, I mean, we're convinced enough. No. I'm not convinced. Sorry. All right. Yeah, thank you. All right, boss. Thank you. Your mouse. Délé karùn-ún. Báwo ni bọ̀bọ̀ ṣe máa get iṣẹ́ báyìí? This bọ̀bọ̀ yóò get iṣẹ́ yìí, ọjọ́ dẹ̀ ń lọ. John, mo fẹ́ ṣe lé ìdá báyìí. Lọ́mọ máa jẹ́ ṣiṣẹ́ fóníṣẹ́. Báwo mo ṣe fẹ́ pín báyìí? Owó delivery. Tí n bá san làjì ní owó ìyá Sàdíà. Owó lẹ́sìn tóbi. Kí ló wá fẹ́ ṣẹ́kù? Ọlọ́run, màmá ṣe mi ló ń ṣe. Ẹnu ara mi ìlè dábọ́ àtọmọ ẹyọ kan. Adé ṣe wàhálà. Ṣé orílẹ̀-èdè ni mo ṣìyà ni àbí mi gan ni ìráyé wa? Ti sú mi. Tóbi. Ó mọ̀ kankan jẹ́. Má bínú, ṣé torí bíbá yìí? Má bínú. Ó ti bínú nù. Ó ti rí. Má bínú ọkọ mi. Tún ti kó papọ̀. Ó mú tí ẹ mọ jarí.
Big Joe. Yeah? Big Joe àbí? Bẹ́ẹ̀ni. Ọlábọ̀dé. Yeah, Ọlábọ̀dé. Kí ló fẹ́? N tó ṣẹlẹ̀ ni pé mo ti wá sí báyìí last week. So wọ́n á ní pé kí n wá ní wíìkì pé ọ̀gá máa ti wà round. Mo wáṣẹ́ wá níná. So nígbà tí mo dé bẹ̀yẹn tí wọ́n á ní pé ọ̀gá náà nìyẹn. So mo ìbọlé tí mo kọ́ Ọlọ́run ti bá mi ṣe Big Joe ni so iṣẹ́ mi wá gbà. Ọlábọ̀dé. Kò yẹ kó máa wáṣẹ́. Ó mọ̀ pé ó mọ̀wé gan. Yeah, compliance. At least first class ẹ ó dúró. Iṣẹ́ ló yẹ kó máa wá ẹ̀. Nàìjíríà dẹ̀ ti sọ ìlú dẹ̀rọ̀. Ìwọ tó bá ti kàwé dáadáa, iṣẹ́ tó bá gbé jáde òun náà ó ti ń dúró dé already. Èmi olódo lèmi náà. Ó rántí last paper tá a ṣe. Tó tẹ̀lé sú mi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́ the last tutu lowest grade tutu tó bòwe. Tí mo pàpà gbé tọ́ class jáde. In fact, ó fẹ́ bọ́ sí pass. Pé ó yá let my people go. Bó ṣe tutu second class lower ni mi ò bá mú jáde. Ó bòwe fún mi jọ yẹn náà. O get? Pẹ̀lẹ́, àwọn òwe tó bò ń jọ yẹn ó yẹ kó lè jẹ́ tán. Wàá jẹ́ wàá yó. Odó lèmi ní. Àwọn odó yẹn mo kó sílẹ̀ káàkiri mo fi ń ta mọ́tò tí mo ń ṣe car wash. Everything dẹ̀ ra ń lọ jẹ́jẹ́ bọ́lọ̀ ṣe fẹ́. Bọ́wọ́ tó mọ̀wé, àwa jẹ́wé ẹ̀ ìwé à multiply. A sọ di billions mú ẹ lọ́wọ́. Ó ṣiṣẹ́ ń bì. Adé bẹ́tà kò tètè wá máa lọ. Kí ló ṣe tó bójú jẹ́? Ìwé ò dùn. Ìwé ẹ̀ máa dùn. Wọ́n tètè wá máa lọ pẹ̀lẹ́. Èèyà pẹ̀lẹ́. Odò tá a ní òun la pín káàkiri orí àwọn mọ́tò bó ṣe pọ̀ lọ. Èrò car wash tún lọ ń bẹ̀ yẹn. Pẹ̀lẹ́. Jẹ̀wé ẹ o. Tètè kúrò ní ọgbà yìí. Torí tó bá pẹ́, àwọn boys bí ò ní patience o. Lè ṣiṣú tẹ̀lé ẹ yìí. Ṣọ́yà gbé sára ni. Wọ́n bá tẹ́ yẹn. Mo like ẹ gan o. Ó dàbí ti kan náà àwọn cartoon characters yìí. Ó máa ń wo Scooby-Doo. Bàtà tó máa ń wọ̀ yẹn. Èèyàn pẹ̀lẹ́. Rọ́rá o. Ṣòkòtò ẹ ló ti ká lẹ́yìn yìí. Ìyá ti jẹ́ bàjẹ́. Ẹ fìwé. Igi ìwé. Olówó ọ̀kadà. Máa wo títí o, má yẹ kí ọ̀kadà pa ẹ síwájú ọ́fíìsì mi. Pẹ̀lẹ́. Èèyà. Pẹ̀lẹ́ máa rìn lọ tó bá dé sàlẹ̀ mẹ́wàá ró mi. Ìyá ti jẹ wèrè. Ó mọ̀wé bí wèrè kò lówó lọ́wọ́ ni. Gbogbo ilé inú wa tó nǹkan tó yẹ kó náà dájú tán. Ó fẹ́ ya fòró yòró ni. Ó mọ nǹkan tó máa ṣe. Ọlábọ̀dé wàá padà lọ síbẹ̀ ni. Wàá tún lọ bẹ́ẹ̀. Toró ti ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ báyìí. Do not be distracted. Lọ síbẹ̀ lọ bẹ́ẹ̀. Tó bá wá bẹ́ẹ̀ o tó sì wá fárígá. Á jẹ́ wípé ọ̀fun ti tọ̀ sí gbẹ̀gìrì nìyẹn. Kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kẹ́ ìdání. Ìwọ náà wáṣẹ́ síbòmíì ni. Ìgbà tí ò ń ṣe ọ̀dọ̀ ẹnìkan lórí pin sí. Ṣùgbọ́n má ẹ̀ kó sú ẹ̀. Gbogbo nǹkan kan lẹkún Ọlábọ̀dé. Èyí mọ̀ gbogbo ẹ̀ máa rí mi. Ìwọ náà mọ̀ pé bóyá máa rí leléyìí. Òun náà dẹ̀ ti ń hùwà tó ń wù yẹn. Do not take it down to heart. Kí ni? O tún ti bẹ̀rẹ̀. Gbogbo nǹkan lẹkún àbí? Torí ẹ̀ ni mo ṣe ra nǹkan kalẹ̀ tó jẹ́. Ó yá jẹ́ ọ̀pọ̀. Ó jẹ́. Ó yá rẹ́rìn náà. Rẹ́rìn èwo la sunkún jẹun báyìí. Abẹ́ àrí Tóbi ṣe nà lẹ́nu. Tóbi. Tóbi. Rọrùn. Tóbi. 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 Bàbá Tóbi ẹ máa bọ̀.
ló ṣẹlẹ̀. ẹ máa bọ̀. ẹ bá mi sọ̀rọ̀. ẹ rí i pé ariwo wà nínú ilé bẹ́ẹ̀ yẹn ni kò jẹ́ kí n lè bá yín sọ̀rọ̀ tí mo fẹ́ sọ patient kan ló lùsì ọmọ ẹ̀. èsì àyẹ̀wò tá a gbà ní láàbù jẹ́ kó yé wa wípé ẹ̀dọ̀ ọmọ yín ti fẹ́ máa bàjẹ́. ẹ sọ fún kí n. ẹ̀dọ̀ ọmọ yín ó ti ń bàjẹ́. lé ọmọ kékeré yẹn lẹ́dọ̀ ẹ̀ bàjẹ́ ibo la ti ń bọ̀ bó la já sí. ẹ̀jọ̀ bíbàjẹ́ kò kan ọmọdé kò dẹ̀ kan àgbàlagbà tó bá ti dé bá ní ọ̀nà àbáyọ ni ká wá. kò dáràn ẹ̀dọ̀ ọmọ kékeré yẹn ó dà mo ti gbọ́ kí lọ́nà àbáyọ báyìí. pẹ̀lú bó ṣe wà báyìí ẹ máa ní láti ṣiṣẹ́ abẹ fún ni o wọ́n dẹ̀ máa gbé lọ sókè òkun ni wọ́n tó lè ṣiṣẹ́ abẹ náà mo ṣe ń wò yóò ná yín tó mílíọ̀nù 10. bẹ́ẹ̀ ni mílíọ̀nù 10. mílíọ̀nù 10. bẹ́ẹ̀ kò dáràn lọ́ọ́ má jẹ́ kí n sọ ọmọ nù. ẹ ní sùúrù ẹ farabalẹ̀ dáàdì tóbi kó tó di pé ẹ rówó iṣẹ́ abẹ nǹkan tá a tún lè ṣe ni pé a kọ àwọn oògùn kan fún yín tí ó máa lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tó dẹ̀ máa ná yín ní 130,000 lílò rẹ̀ kò sì gbọ́dọ̀ yẹ̀ lọ́sẹ̀. 130,000. bẹ́ẹ̀ ni. ẹ̀dọ̀ 10 million 130,000 ibo ni mo ti fẹ́ jà wá láti owó jẹun. ẹ fi àròyé lẹ̀ owó ni kẹ́ wá owó ló lè ṣe báyìí. tẹ́ bá fẹ́ kẹ́ ọmọ yín yè. síbẹ̀ Olúwa dára ó ti wù kó rí o. ẹ̀dọ̀ 10 million 130,000 bó ní kí n ti bẹ̀rẹ̀ bó ní kí n. ṣe bẹ́ẹ̀ ti ṣe ìwé bọ̀bọ̀ ìtọ́ ó dẹ̀ ti sanwó náà kí ló dé tí ò wá gbé mọ́tò ẹ̀. last time tí mo pè wọ́n láwọn fẹ́ fún ẹ nìkan ni main surprise. wá mi ò láìkò kó gbé mọ́tò ẹ̀ ká lè rí mọ́tò mi gbé síbẹ̀ o mi ò láìkò máa gba ààyè lẹ́ẹ̀kan máa rò pé bóyá. ẹ mo tún máa pè wọ́n. ee kí ló dé. kí ló ń fẹ́. dúró mi tó wà yẹn. ta ló sọ pé ó jí spare tire ṣé kìí ṣe ìwọ náà ni. wá ṣé ẹ̀kọ́ mi wà lẹ́yìn ẹ̀ ni ṣọpọ́n náà jí spare tire kan bí báyìí ṣé kìí ṣe wọ kí ló wá fẹ́. kò ṣiṣẹ́ fún ẹ ń bí mo ti sọ fún ẹ a lè gbárù ẹ ṣiṣẹ́ ń bí kò ṣiṣẹ́ kí nìkan tó fẹ́ gangan. kaṣó ọ̀dà mo ti gbọ́ má wọ̀rì wọ́n máa fún iṣẹ́ sìn wá bí báyìí ẹ ṣó mọ́ bọ̀bọ̀ ẹ̀. mo ti rántí ó wá lọ́jọ́ kan ni ó lóun fẹ́ ṣiṣẹ́ ń bí báyìí mo sì ní pé kó padà wá pé ẹ̀ sí around. ẹ̀yin tèmi mọ̀ dáadáa ni mo máa explain bó ṣe jẹ́ fún ẹ sórí ìgbà tí mo fẹ́ ṣe final exam mi èmi retake ni mo ní extra year bọ̀bọ̀ yìí dẹ̀ mọ̀wé gan so ohun mo ti gbọ́kànlé in fact a jọ ṣe several tutorials so ó dẹ̀ ní kí n máa wọ̀rí pé kí n fọkàn balẹ̀ pé òun máa assist mi but lọ́jọ́ exam ìṣe ni bọ̀bọ̀ ẹ̀ bòwe ẹ̀ nìṣá ṣó dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo tún wọ́n fẹ́ lówó ó bo ìwé yẹn bóyá bíi second class ló wà lẹ́yìn kí n gbé jáde but eventually ọlọ́run ṣe mo gbé third class honourably ni o òun gbé first class normally ṣùgbọ́n ní ìṣòwò afẹ́ wa ṣiṣẹ́ lọ́dọ̀ ṣé ẹni ṣẹ́ tẹ̀lé fún. ọ̀gá ilé ò lè bá wa tẹ̀lé èmi wò pé bóyá tẹ́lẹ̀ pé tó bá ti wá rí yín á ní pé kó máa bá wa fọ ṣùgbọ́n gbẹ̀mí ṣe ń wo ní ìsinyìí ọ̀gá ilé torí kábàdì kò ní lè fọ táyà kò ní lè gbéra dáadáa. ò ní lè ríṣẹ́ nìyẹn ṣé kò lè ríṣẹ́ kò lè fọ mọ́tò. ó dẹ̀ mọ̀wé gan o. ọ̀gá ìwé kọ́ la fi tẹ́lì. yóò pọ́n mi yóò fọ táyà torí ẹjọ́ máa lọ. pẹ̀lẹ́ wá máa lọ má bomi ẹkún síbí o a ní bọ́ọ̀hù tá a fi ń fọ mọ́tò kì í ṣomi ẹkún la fi ń fọ mọ́tò ń bí báyìí o ti gbọ́ ilé ẹ̀rín ilé ayọ̀ wọ́n máa ń gbówó wọ bí wọ́n á fẹ̀rín jáde ẹ̀rín ló fi ń gbó wọlé wọn ń ké ń bí wá máa lọ ṣé wọ́n ló jí extra tire màá ní kọ́ nà ẹ́ pa o because tí ìṣẹ́ bá pọ̀ jù ó máa ń mú kó máa jalè kiri o. Rotimi o get kìíní rárá o get ẹ rárá sórí eléyìí jẹ́ ká pati eléyìí gangan ni kò bá mi ṣe báyìí because gbogbo tó ń ṣe yìí mo lè ṣe jù báyìí lọ I can even do it better. Oh. Yeah. Okay. You understand now? So just leave this and give me this. I don't have that luxury of time again, you going and coming again. Okay. So just give me this.
Okay. Just leave whatever you are thinking or you think you want to do and do this for me. Please. Pàrà báyìí là ń sítọ́. Títọ́ bá yí láàyè jù, ó ti di kẹ̀lẹ̀bẹ̀ nìyẹn, tàbó ti lọ́wọ́ àrùn kan nínú. Gbọ́n síbẹ̀ kò ṣe, jẹ́ṣẹ́. Just give me this, just give me that. Ìwọ tí mo mọ̀ ní college, mo sínú ẹ̀, mo ní masters, mo ti ṣe certifications lóríṣiríṣi, tí ò bá ń ṣọṣẹ́, ó rò pé mi mọ̀, Ìjẹ̀bú ni plug ẹ̀, ẹ wá máa sọ na Grace. Ọṣẹ ló gbé ẹ débí, ọṣẹ ló gbé ẹ débí, ìbọ̀ṣẹ ló wẹ̀ tó fi débi tó wà ẹ̀, ẹ dẹ̀ máa pariwo na Grace. Grace kill you. Tani kí n pè? What is my next step? Kí ni kí n ṣe? I need to get this done. I don't have the time again. Bọ̀dé, orí mi gbóná, ó ti kún. Kí ló ṣẹlẹ̀? Prof Jusin, máa yẹn, gbogbo tó ń kọ́ apáta kò sí ètò wà nínú brain yìí. Ó ń wọlé, ó ń bounce back ni. Ọ̀nà yín tó wá kọ́ wa yẹn ẹ ò lè tó yẹn náà. Sherry, this is what we do. Tá a bá ti dé Yaki studio lọ́la, màá draw gbogbo ẹ̀ fún ẹ lórí paper. Measurement nìkan ni. Guru, I trust you. You are beyond being a genius. You are a guru. Ọkàn mi balẹ̀. Tomorrow, o ti promise me. Má worry. Èmi náà máa ṣe better. You're a big boy ni wọ́n náà. Bọ̀dé guru. Gugu. Ode. Yes. The contact has been a very long time. Kí ni mo fẹ́ ṣe o? Okay. Ó máa wá ga báyìí o. So 130,000 lówó oògùn tó máa ná lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí. Tán sọ fún mi lọ hospital nìyẹn o. Mo ṣe já síbi òye mi o. Mo kékeré. Ọlọ́run ṣàánú. Kí ni tó wá wí lórí operation gan-an kí lówó yẹn? Operation wọ́n ní 10 million naira that pass operation ní òkè òkun. Tí wọ́n bá dẹ̀ sọ fún ẹ pé 10 million naira lọ hospital. Àfàìmọ̀ kó má jẹ́ double. 10 million naira. Okay. Àwọn tí mo ti kóró eléyìí o. Ọlọ́run ṣàánú. Ṣòwò plane mi kí n sọ ní àbó. Ọlọ́run àjọsọ́wà ẹ̀. Mo bára jẹ́. Mo jà mọ́ wà ìsan mọ́. Kájú àmọ́ owó ti wọ́ bàbá. Yá àpọ̀kọ̀ pọ̀ sójú kan. Kò sí tọ́lọ́hun ò lè ṣe. Ìyá rẹ̀ wá ń gọ́. Ìyẹn. Mo pé kò gbé kọ́. Kò gbé kọ́. Orí mi tí kò lórí ọ̀rọ̀ yẹn jàre. Lórí ọ̀rọ̀ operation bó ṣe lè tó yìí. Kí mo wá fẹ́ ṣe ìgbà tí ò gbé kọ́ kí mo fẹ́ ṣe. Ó ń sọ̀rọ̀ bí ẹni pé òun mọ ẹni tí mò ń sọ̀rọ̀ yìí. Kí ló kàn tiẹ̀? Ìgbà tọ́mọ yẹn ṣe àìsàn ráńpẹ́ láìpẹ́ tó ní malaria tí mo pè lórí fóònù tó gbé kọ́. Kò sí pé tí ò fi mí ṣẹ́ tán. Ó ní kí ni mo tún pè òun fún. Mo ní lórí ọmọ tá a jọ bí ó ní ọmọ Ìwó. Ó ní ṣe mo ti gba ọmọ lọ́wọ́ òun. Pé òun dẹ̀ ti máa rí i pé kí n má pè òun mọ́ o. Ilé ọkọ òun lòun wà o kìnìkan o. Kí mo fẹ́ ṣe? Àtìgbà náà ni mo dẹ̀ ti pè mọ́. Tòró ti wá márì ni ò lè dá sọ̀rọ̀ ọmọ tó bí fúnra rẹ̀. Lóhun ti márì ó ní mo dẹ̀ ti gba ọmọ lọ́wọ́ òun. Tó ṣẹlẹ̀ nìyẹn. Èyí tó ń ṣẹlẹ̀ yìí wá ju malaria lọ. Kí ló wá ní kí n ṣe? Ẹni tí ò gbé kọ́ọ̀lù mi ìlú tó wà gan mi mọ̀ ibi tó wà ní tí mo kàn sá mọ̀ ní pé wà láàyè mo wà láàyè torí tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ ní tá àgbàdúrà ẹ̀ ó ṣeéṣe kí n ti gbọ́ mi gbọ́n kankan sí tó kí n wá fẹ́ ṣe àfi kí n máa bẹ lọ́nkọ́ lọ́wọ́ ṣàánú mi ni. Ọ̀kadà mo sì ń gún mi ló mọ̀ ń pa. Ọ̀rẹ́ mi mi ní fẹ́ kó ronú o mi ní fẹ́ kó ronú rárá mo mọ̀ pé kò sí tọ́lọ́hun lè ṣe fọkàn balẹ̀ èmi náà máa fún ẹ 20,000 dẹ̀ tún wọ́ gbòòrò kí n wọ ọgbọ́n tí mo tún lè dá tí mo tún rí ìtumọ̀ wa tábà máa ṣàjọ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ mo nígbàgbọ́ pé yóò pẹ́ yóò dáná.
ṣeun ojú òní tiẹ̀ èmi náà ń rò pé bóyá ilẹ̀ mi tó wà ní àbàdó yẹn bóyá kí n tà á ó kàn jẹ́ pé èlé náà wọ́n fẹ́ ra lẹ́ẹ̀bẹ̀. ọ̀ràn kankan ọkàn ẹni kò sáfì balẹ̀. ẹ wá ní ti gbogbo nọ́mbà tó tẹ pẹpẹ iwájú sí kí ló ń fẹ́ lè ṣe. iṣẹ́ ọwọ́ Tóbi náà ni onímọ̀ọ́kọ́ èmi ò mọ̀ túmọ̀ rẹ̀ kò sí bá a ṣe fẹ́ bá a sọ̀rọ̀ tá a fẹ́ bí léèrè pé kí ni nǹkan mo sá mọ̀ pé tó bá ti kọ́ yóò fi lé mi lọ́wọ́ tí n bá jùlẹ̀ lásán ìjà ni èmi náà yà á mú màá mú sápò tí n bá ti dé ta màá lẹ̀ sọnù torí ní sọ kò yé mi. ọmọdé ni ọmọdé ni ó ń fi yẹn ṣe bí ọmọdé ni. ọlọ. má ṣe yẹn má ṣe yẹn má ṣe yẹn má ṣe yẹn. mo ń gbìyànjú kò rọ̀ mí lọ́rùn ni. mi ò fẹ́ kó dá ìsìn mi ò fẹ́ kó dá ìsìn sára ẹ̀ sí lára àlẹ́ mọ́ wá tọmọ ká tọmọ wá tiẹ̀ wọ́n jà dákun tí ń bẹ́ ńlẹ̀ mo mọ̀ pé kò rọrùn jọ mo fọlọ́n bẹ́ẹ̀ mú mọ́ra ọ̀nà àbáyá yọ mú mọ́ra kò sí ntọ́lọ́hún lè ṣe nígbà gbogbo kò sí ntọ́lọ́hún lè ṣe ọlọ́run ló fún ọ ó sì mọ̀ pé ọkàn tó ní náà nù ọlọ́run rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ mo fẹ́ kó pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó ti gbọ́. ẹ kì í wá máa wo ibi tí màá ti lè rówó yá jọ ọjọ́ ń lọ ó mọ retí mi lọ hospital. ọlọ́run á sì yà mí. ṣé ọ̀rẹ́ mi jó ní tiẹ̀. ó sábà pọ̀ ọlọ́run ó fún wa ṣe. àmì ò. èmi náà ó tún mọ yọjú sí ẹ sá. ṣé ọ̀rẹ́ mi jó ní tiẹ̀ ó pàdúró tì ń jì. àdìẹ alfa báyìí iṣẹ́ yìí ti ń long náà mi ò gbọ́ bẹ́ẹ̀tì kankan wọ́n ti ń fún mi bọ́dí ti gan ní ọ́fíìsì already náà. Mo fẹ́ lè sọ pé kó fi gbogbo kọ́ọ̀tì yẹn lẹ́yìn tí ẹ fẹ́ kọ́ọ̀tì mọ́ fún náà jẹ́ kọ́kọ́ parí ilé náà kọ́ ó ti fẹ́ di ọṣẹ fún mi gan Gabi yẹn ti wà lọ́rùn mi gan every time tí mi fà mí lè rìn ní ọ́fíìsì mọ́ gan báwo ló ṣe ń lọ báyìí. ohun tó ṣẹlẹ̀ ni wípé problem ọkàn ni mo ní and the problem is getting a competent a good architect tó lè fún mi ní this and how people ìfẹ́ ọmọ Gabi perfectionist ní bọ̀bọ̀ yẹn and mi nǹkan tí ẹ fẹ́ lọ table any rubbish design síwájú wọn so that kó má bàa affect company mi kó má affect brand mi ìwọ náà dẹ̀ mọ wàhálà tó ṣe bó ṣe fight fún mi so tí mi ò tẹ̀ mọ́ tí mo fẹ́ ṣe báyìí honestly speaking I've tried a lot of architect but no one is giving me what I want. Please think of something ìwọ náà mọ̀ pé iṣẹ́ yìí ìbí fúnra mi gan mo lè handle ẹ̀ but mi fẹ́ kó dàbí ẹni tẹ́ kó bóyá èmi náà ní insider èmi náà ni mò ń gba gbogbo ẹ̀ you understand ó mo ṣe push ẹ̀ sí ẹ mo dẹ̀ believe nínú ẹ̀ ju gbogbo eléyìí lọ náà see it's taking too long. ó mọ tó ṣẹlẹ̀ I have a friend. Okay. Being good is an understatement. Okay. He's a guru. Okay. You know, but I'm still trying to get in touch with him. I'm trying to get in touch with the guy. I know him too well. How soon is that going to be? As soon as possible. As soon as possible. Joe, ma bá mi push ẹ lọ bẹ́ẹ̀ yẹn. Okay. I will try my best. Ma kàn continue láti máa try náà ni but mi lè parọ́ fún ẹ. Iṣẹ́ yẹn okay. Mi fẹ́ fún ẹ ní any negative thinking. But please, ó wà very very important. Yeah, I'm a deliver. I just want to deliver the best, okay? Okay. Sí wàhálà. Thank you very much, my brother. O ṣe gan okú àdúró tì mí. Thank you very much. I appreciate it. All right, thank you so much. Yeah. Biriki ma firiki ma ye kajo ma firiki. Biriki ma firiki ma o kajo ma firiki. Biriki ma firiki ma ye kajo ma firiki. O wambe wambe. O wambe. Sidiki wambe. O wambe. Sidiki wambe. Làbọ̀dé wa bẹ́ẹ̀ wa bẹ́ẹ̀ gbàdúrà wa bẹ́ẹ̀ tọ̀lẹ̀s wa bẹ́ẹ̀ wa bẹ́ẹ̀. Ẹ káàsán sà. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ó ní ẹnìkan tí mò ń béèrè one big architect. Big architect ládùúgbò ẹ. Bẹ́ẹ̀ ni ó kò ga jù ó dúdú olómi lára díẹ̀. Ládùúgbò ẹ. Kò ga jù. Mi ò mẹ́ni tí ẹ ń sọ.
answer your name. Answer your name. Answer your name, CDQ. Answer your name. Answer your name, fine boy. Answer your name. Answer your name, handsome. Answer your name. Answer your name in the ganja. Ẹ jẹ́ kí n fi fọ́tò ẹ̀wọ̀n yín bíbá. Ẹ̀yin máa bẹ́tà bóyá tí n bá rí fọ́tò ènìyàn mo lè mẹ́ni ẹ̀. Bọ́dà Bọ̀dé ni. Yes, Ọlábọ̀dé. Ṣé wọ́n wá lẹ̀ ń pè ní architect? Bọ́dà Bọ̀dé ni àwa mọ̀ wọ́n sí. Jòkó síbẹ̀ o, má ṣe ránu gé. Jòkó síbẹ̀ o, má ṣe ránu kọjọ́ lọ tán. Jòkó síbẹ̀ o, má ṣe ránu kọjọ́ lọ tán. Jòkó síbẹ̀ o, má ṣe ránu kọjọ́ lọ tán. Ọmọ inú ẹ ti jẹ lọ. Ìwọ ò lè jẹun yó. Ọmọ inú ẹ ti jẹ lọ. Ìwọ ò lè jẹun yó. Ọmọ inú ẹ ti jẹ lọ. Ìwọ ò lè jẹun yó. Jòkó síbẹ̀ o, má ṣe ránu kọjọ́ lọ tán. Ó ti tójọ́ mẹ́ta tí mo ti rí wọn ládùúgbò yìí o. Ok, ẹ jọ̀ọ́ ṣé ibo ni mo lè wá sí ibo lẹ́mọ̀ tó wà? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mi ò mọ ibi tí wọ́n lè wà báyìí ṣùgbọ́n mo mọ èèyàn kan tẹ́ lè gẹ́ẹ̀tì nọ́mbà wọn lọ́dọ̀ ẹ̀. Ok, n tó máa ṣe ni pé mo máa gba nọ́mbà tí so máa pè yín. Ẹ jọ̀ọ́ kẹ́ ní nọ́mbà mi lọ tẹ́ bá ti rí any information tẹ́ ti get any information ẹ jẹ́ kí n mọ̀. Ẹ̀yin máa bẹ́tà báyìí. Ó yẹ pé nọ́mbà yẹn jọ sá. 07 o. 07 o. 38 39. Babylon Telemu, Babylon Telemu, Babylon Telega. I am proud, Babylon Telemu, Babylon Telemu, Babylon Telega. I am proud, Babylon Telemu, Babylon Telemu, Babylon Telega. I am proud, Babylon Telemu, Babylon Telega. Firiki ma, Kagana firiki. Firiki ma, Kagana firiki. Sorry kini so kí máa mú tó ti dátọ́ sí. No baby sọ̀rọ̀ mo bí tó gbé mi wá now. Ṣọ̀pọ̀ idiot yẹn. Bro, mi mọ̀ọ́mọ̀ mi dátọ́ sí mo. Kí wá ló ṣe? Ó sì ni ó natural Ó aunty. natural kí ló ṣe bọ́ síta. Hello, ṣé o stupid ni? Ṣé o kò yàwó ló ń bá sọ̀rọ̀ wáyé? Èmi ìbú wọn. Inú ẹ̀ wo bọ́ yẹn bá. Sórí ẹ̀ dàrú ni. Ó dẹ̀ tó ń bá ìsọ̀tẹ̀ tó ń ṣe yẹn. Ẹ̀gbọ́n ẹ̀ ní sùúrù jàre kí ló dé tí ò bá ń ṣe tó dé tó ní káwá rò ṣé mi ìlú ẹ̀ kí n máa sáàfù yín ni. Ó ti jẹ́ kó yé mi pé èèyàn tó jẹ́. Orí ẹ ò pé o dẹ̀ ní customer relation o fẹ́ lé ogun wọn kúrò níbà ẹ̀ tó bá lé wọn kí ló fẹ́ ká máa jẹ bó ló ti fẹ́ ká rówó ká máa sanwó sálárì ẹ̀ o ní kọ́tì o ní customer relation o mọ bó ṣe lè address wọn. mo sí ni. Kí ló ń ṣe ẹ̀ o ń sín can you imagine. Ok kì í ṣe fault tèmi ni ṣó ti gbọ́ nǹkan tó dé tó jẹ́ kó máa bá customer sọ̀rọ̀ ẹni àwọn yẹn o máa sọ fún mi later ṣó ti gbọ́ àǹtí ẹ̀jọ̀ má bínú I'm very sorry. You no need to be sorry sir nǹkan tẹ́ni kó ṣe ló ń ṣe. No ẹ má reason ẹ báyẹn a lè sọ fún pé kó máa attend sí yín báyẹn customer lẹ jẹ́ wá náwó fún wa ní. bínú àǹtí kì í ṣe fault tèmi ni because mo gbé architect wá síbáyìí kó wá máa serve mi ṣé ti gbọ́ I'm very sorry. Hello sir tẹ bá ṣe ká máa wá síbí ẹ wá nǹkan sọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀. I will do something. I will do something. It's okay. I will. Ẹ ṣé gan ẹ má bínú ṣe gbọ́. Hello, àwọn ò lè sanwó ilé o. Ẹ mọ̀ sí pé wọ́n lọ. Má bínú jọ. Bó ṣe ń bá ẹ sọ̀rọ̀ gan idiot ni. Ó ní tí ò bá aṣọ ọlá kíní kan tó gẹ̀ ni ò bá sá.
kí ló ń ṣe bí. ẹ náà ló ní pé kí n wá rí mi. kí ló wá fẹ́ lóun fún. ẹ ní pé kí n wá mi. mi ní kó yọjú sí mi mo ní bó ṣe kúrò ńbẹ̀ yẹn pẹ̀lú àwọn kọ́sítọ́mà tó àtẹ́ǹdì sílẹ̀ kan yẹn kó wọnú ilé kó gbé bàgì ẹ kó dẹ̀ máa lọ ibi báyìí ti kéré fún ẹ architect kí ló ń ṣe ẹ. máa gbọ́ ní sùúrù calm down sórí báwa ṣe bẹ̀rẹ̀ bíbà ẹ̀ ká ní irú yìí la fi start iléeṣẹ́ yìí ò ní débi tó yẹ kó dé. ọ̀gá mi àmú. o èmi ò sọ mi ì lè jọ́gà ẹ̀ ìwọ lọ̀gá ṣó ti yẹ now ìgbà tó wọlé ńgbà yẹn tó wáṣẹ́ wá yẹn ibi tó gbà wọlé yẹn náà ni kò gbàjà please mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run má jẹ́ kí inú bí mi so I will look for someone that can listen to me and attend to people in a normal way ṣé o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ má jẹ́ kí n fọlọ́pàá mú ẹ má jẹ́ kí inú bí mi get out of this place please má pọlọ́pàá fún ẹ o kí ló ṣe ẹ ẹ bá ń wáṣẹ́ ẹ máa gbọ̀n tẹ bá ríṣẹ́ tán ẹ sọra yín di kíní mọ́yàn lọ́wọ́ architect ó lè bá mi ṣiṣẹ́ it's not possible. ọ̀gbẹ́ni kí ló tún wá ṣe náà tí bọ́ọ̀gà ti ní kò mọ̀ wà bíbá yìí mọ́ tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ tèmi tí mo ti lọ́wọ́ kò mọ̀ wà ọ̀gá sọ pé kò mọ̀ wà bíbá yìí mọ́ ó tún dé ní sí ibà yìí ó ṣe bí aláàánú kù sí mi lọ́rùn ṣéké mi kó ṣe fún ọ àbí kí ni gbogbo eléyìí náà bọ́ọ̀gà bá dé bọ́ bíbá ní sí ikọ́ ọ̀gá náà ló dé báyìí ní sí alákòóbá ni bọ́bọ́ náà ó ti ní o mọ̀ wà mọ́ ó tẹ̀ ṣe. o fẹ́ gbàtẹ́ lọ́wọ́ tèmi ni ó dá sẹ́kẹ́ mi ò kú òbí fún wọn ni. wá kí ni máa ń fẹ́ dán. òun náà ni mo ṣe rí ilé sẹ́kẹ́ mi wá kú òbí fún wọn. kí ni problem ẹ kí ló fẹ́ mi báyìí kí ló fẹ́ mo ní mi ò fẹ́ rí ẹ mi báyìí mo ní kò ṣiṣẹ́ mi báyìí kí ló dé kí ni problem ẹ ṣo fẹ́ kó kúta rọ̀ mí mi báyìí ni kí ni problem ẹ tó rawọ́ ẹ̀bẹ̀ kí ni kan tó fẹ́ máa bẹ̀ jà o wo iṣẹ́ là ń ṣe mi báyìí o ibi mi ò jọ bookshop kò dẹ́ ṣe library tó ti kàwé kò kẹ́ra kúrò mi báyìí. bí ìjókòó ti ń ṣe ọ̀rọ̀ ṣẹ́ ni. kí ló wá fẹ́ ṣé kí n fún ẹ lówó. owó kọ mu wá. kí ló fẹ́. ìrírí ayé ò tí ì yé mi ní gbogbo ìgbà yẹn ló jẹ́ kí n ṣe tí mo ṣe yẹn. bò mí wá rántí pé ẹ sọ ọ̀rọ̀ kan gbà yẹn tí kò yé mi sí ẹ sọ wípé màá dẹ̀ rí in fact ẹ tà kángbà yẹn mo ti wá ń rí ń sìn ọ́ mo ti wá fẹ́ kọjá ẹ̀mí dẹ́ mo pàdé ọmọ skul wa kan ní láti máa sọ fún mi pé ìyá yín pé wọ́n gbowó gan so ó dẹ̀ ti ń jọra wọn mo ṣe ní pé kí n wá fún ìdáríjì kọ́rọ̀ mi lè lójú torí mi ò gbádùn ara mi rárá láti ọjọ́ so bí ìjọ ẹ jọ̀ọ́ kẹ́ dáríjì mi ẹ jọ̀ọ́. Ọlábọ̀dé bíjọ ṣó fẹ́ kí n sọ òótọ́ fún ẹ níwájú Ọlọ́run tá a kì í pé jẹ́rìí rọ nǹkan tó ṣe fún mi ó dùn mí lọ. mo mọ̀ ẹ má bínú. ṣùgbọ́n ìtara mo fi sọ pé wàá rí mi ò lóògùn lájísà mi ò léwé mi ò légbò tí mò ń já kódà nǹkan tó mí pé ìyá mi gbowó kò yé mi ṣé pé bóyá wọ́n ń pawọ́dà àbí àjẹ́ níyá mi. jẹ́ wọ́n sọ kọ́kọ́ fún ẹ o ìyá tó bí mi deaconess ni wọ́n ní church bàbá mi gan wòlíì gidi ni kó tó di pé wọ́n jáde láyé èmi wá ń fi dá ẹ lójú pé gbogbo nǹkan tó lè dé bẹ́ẹ̀ àbí gbogbo nǹkan tó ń rí báyìí mo fi ilé ayé mi àti gbogbo pátápátá tí Ọlọ́run jogún fún mi mo fi ṣe ìbúra mi ní nǹkan kan pẹ̀lú ẹ o nǹkan tó ń ṣe ẹ o mi ò lọ́wọ́ ń bẹ̀ o mi ò lọ́wọ́ ń bẹ̀ tó bá sọ pé bóyá ẹnìkan ló ń ṣe ẹ ó lè jẹ́ bòmí bọ́n tó bá sọ pé èmi tó ń wò tí mo bẹ̀ sọ̀rọ̀ yìí bí jò ló wà ń di ọ̀rọ̀ ẹ tó bá jẹ́ pé mi ni kọ́kọ́ lọ́n pè mí náà sọ́dọ̀. mi ì mọ kankan pọ̀ ọ̀rọ̀ ẹ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ mi ì ní fi ẹ́lẹ̀ báyìí lóòótọ́ mi bá ní kí n gbà ẹ́ síṣẹ́ wọn kò tiẹ̀ síbi kankan tó ti lè ṣiṣẹ́ ń bíbá ṣùgbọ́n táyé bá yọ ọ́ màá mi sọ pé bọ́ọ̀ ẹ̀ kàṣó ó máa pè ẹ́ but ṣé o mind tí má lè fún ẹ bó ṣe 50,000 naira kò kàn tiẹ̀ fi gáìdì má wá ṣé bí ọkùnrin ṣé bí
mi like ẹ wá lójú ẹnu ó dà máa ṣe 100. Kaso lọ mú owó tó wà nínú tébù yẹn wá. Ta ló ń pè mí irú táìmù yìí? Ó kú lè jẹ́ àwọn tí mo jẹ lówó. Tó gbogbo yóò gbà wọ́n báyìí. Ọlọ́run ṣeun, mo fẹ́ gbé ní ìsinmi, fóònù ti kú. Ọ̀rẹ́ mi. Ọlábọ̀dé. Má bínú. Ti dá mi dúró. Bóò ni? Ó tó jọ́ mẹ́ta. Mo sì ń dúró di ọ̀sẹ̀ díẹ̀. Má bínú. Mo wà ní ẹ̀yìnkùlé ọ̀dọ̀ mi ń bí ni tí mo ti ń ṣe fàájì ń ṣàlẹ̀ para mi. Ìwọ àti gbáfẹ́ rẹ̀ ṣe. Ṣé wọ́n á kú ni nígbà tí nìṣẹ́ lọ́wọ́ kí mo wá fẹ́ ṣe. Ó dà bẹ́ẹ̀. Ìgbà mo wá bíṣẹ́ lónìí. Èrò kan ló sọ sí mi lọ́kàn, wọ́n ò pé kí n tó mọ lọlé kí n fi tó ọ létí. Ó sọ sí ẹ lọ́kàn. Irú èrò wo ni? Ọlábọ̀dé, ṣé bí ayàwòrán ilé ni ẹ́? Ayàwòrán ilé ni mí. Ọlábọ̀dé ò rìn síbi tó yẹ kó rìn sí. Bíbó. Ọ̀nà tó yẹ kó tọ́ ò tọ́, ó ti fojú lò tí ń wá ìròjú. Ó dà ìwé ẹ̀rí ẹ̀ ń kọ́ná. Ó wà lábẹ́ ibùsùn mi tí mo fi pamọ́ sí jàre. Ọlábọ̀dé, ìwé ẹ̀rí lábẹ́ ibùsùn. Tó dá mi lójú wípé ìwé ẹ̀rí tó gbé dání Ọlábọ̀dé tó bá fi gbé délé iṣẹ́ abánikọ́lé lórílẹ̀‐èdè wa 2 mẹ́ta wọ́n gbà ọ́. Ẹlẹ́rùmọ̀kẹ́, ó mọ̀ ti gbìyànjú. Gbogbo tó ń sọ yìí mo ti gbìyànjú ẹ̀ sẹ́yìn tipẹ́tipẹ́ kọ́ bí ọkọ̀ fẹ́mi sọlẹ̀ náà gbogbo ẹ̀ o kí mo wá fẹ́ ṣe. Ara tí mo fi sọ fún ọ ni pé ìgbìyànjú ẹ̀ ò tó. Kò tún sí tó. Bẹ́ẹ̀ ni Bíbélì gan sọ ó ní bẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ ẹni tó forí tì dópin lágbàlá. Ó dà ní ìsìn nígbà tó ní pé kí n máa wáṣẹ́ kí gbogbo iléeṣẹ́ abánikọ́lé ní ìsìn ṣe bí owó ní ìfigun bó ti ẹ̀ sọ̀kadà bó ti tata kòkò tí ó máa gbé mi káàkiri bí tata gànràn náà sì ni àbí owó náà ṣáà ní owó ọ̀nà wà dà. Tó o béèrè lọ́wọ́ mi mo ní mi ní ni tó ń sọnù pé èmi tí mo wá bọ́ pé kó o ṣerú nǹkan báyẹn tí mo dẹ̀ mo mọ̀ pé ò lówó lọ́wọ́ èmi ò ṣetán àti gbọ́ bùkátà yẹn. Ọlábọ̀dé ìfẹ́ mọ̀ dá ọ láàmú gbogbo ògbà ni. mo fọlọ́hún bẹ́ẹ̀ ó mọ nǹkan lọ gbéwé ẹ̀rí ń bọ̀ tàbí tó o bá tọ́jú ẹ̀ pamọ́ sí ká wá bẹ̀rẹ̀ báyìí. Bí mo bá ti délé tí mo sinmi díẹ̀ báyìí máa fowó sínú àsùnwọ̀n fowópamọ́ ẹ̀ mo mọ̀ pé owó tí màá bá fi ránṣẹ́ sínú ẹ̀ yóò tó ọ jáde fọ́jọ́ 2 mẹ́ta ó tún lè jẹun nínú ẹ̀. Ẹlẹ́rùmọ̀kẹ́ ó ṣeun gbogbo gbà mí ojú mi tí ọ kí mo wá fẹ́ ṣe nígbà tó ti ní kí n tún tẹ pé ìgbìyànjú mi ni ò tí ì tó màá tún tẹ̀síwájú gbàrà tí n bá ti rí tibí ni o. Ó dán ọ lójú pé tó bá ti rí owó ó ṣe ní tí mo fẹ́. Ọ̀rẹ́ mi tó bá ti fowó ránṣẹ́ sí mi kí ni eégún mi ń ṣe tí ò fàárọ̀ jò máa bẹ̀rẹ̀ láti máa ṣe tó ní kí n ṣe àbí. Ó dán ọ lójú. Ó ṣe ó kú gbogbo gbà mí. Ìwọ ló ṣe. Kí mi náà tiẹ̀ wá ríṣẹ́ kí wàá mọ ní ọ̀rẹ́ mi ò gbà ó ìwọ náà gbowó kó wàá mọ lọ wájú báyìí kí ni mi wàá mọ dọ̀tà ọ̀rẹ́ mi ìyàwó olówó káwọ owó wọn á mọ ràn lára rẹ kára rẹ mọ dán bíi dígí. Ọlábọ̀dé bó o ti wá rò ẹ ẹlẹ́dàá rí oró ọmọ. àṣẹ lágbára ọlọ ẹlẹ́dàá oró ọmọ. àṣẹ
orí àwa gbé ẹ débi rẹ lágbára Ọlọ́run wàá rówó ṣayé wàá dẹ̀ lówó dọjọ́ ogbó lágbára Ọlọ́run ó mọ nǹkan jẹ́ ń tètè wá mọ́ lọ. ẹ̀yin Ọlọ́run bá mi sìn ọ́. dẹ́ẹ̀dẹ́ o mọ̀mọ́ tí àmupara o mọ̀mọ́ tí àmupara o díẹ̀díẹ̀ náà ni. wọ́n sì bá wọn lu àwọn ìfàkúfà tó ń fà. ọmọ pé mi ẹ ṣe ó ṣe ọ̀rẹ́ mi. ó dáa á mọ̀ ríra. kò ní bàjẹ́. dáàdì Tóbi ṣe bí mo sọ fún yín pé kí ọmọ yìí ò gbọ́dọ̀ pa oògùn yìí jẹ ní ọ̀sẹ̀ kan mo sọ fún yín mo ṣàlàyé ẹ̀ fún yín. dókítà àwa náà ń gbìyànjú ẹ kàn ń sọ̀rọ̀ gbígbà pọ̀rọ̀ owó rọrùn 130,000 ń ṣọmọdé owó a gbìyànjú ibi tá a gbìyànjú dé dáadáa ṣe dé yẹn. ẹ wo kò sí àbújá kan lọ́rùn ọ̀pẹ iṣẹ́ abẹ la máa ṣe fọ́mọ ìtẹ́ bá ní ẹ̀mí ẹ̀ lò. àwa tá a rí owó ọ̀sẹ̀ tán bó mo bẹ́ẹ̀ tẹ́ mi lọ sí abẹ. ẹ wo ẹ máa wá ní o tẹ́ bá fẹ́ ẹ̀mí ọmọ yìí lò ẹ wá owó yẹn. ẹ wo dáàdì Tóbi ẹ lọ wá owó tẹ́ bá fẹ́ràn ọmọ yìí. kúyẹ́ ọpẹ́ o kúyẹ́. ó ti dáa. ẹ̀gbọ́n ẹ wà kí ló ń ṣẹlẹ̀ inú náà ń dùn ní ṣe. inú mi dùn o mo jẹ ní o. ẹ jẹ 2.1 million àbájẹ mo jẹ. 2.1 million. 2.1 million. báwo lè ṣe ṣe kí lè ta. lọ́tò mo ta o. lọ́tò 2.1 million 1,000 mo dẹ̀ fi sí. 1,000 naira. ọlọ́ọ̀ bá ń gbọ́. 1,000 naira. báwo lè ṣe ta báwo lè ṣe ń ta báwo lè ṣe ń jẹ gbígbí bẹ́ẹ̀. ọkọ̀ ẹ̀kọ́ nọ́mbà ni ẹ sì fún mi tẹ́ni ta lọ́tò. nọ́mbà. bẹ́ẹ̀ ni. èmi náà ní nọ́mbà kan bíi. ẹ dákẹ́ bá mi yẹ̀ wò bóyá èmi náà lè gbẹnu sí kí n ta ẹ bá mi yẹ̀ wò. nọ́mbà yìí náà ló wà. nọ́mbà èwo. nọ́mbà yìí tó wà níwèé náà ló wà. ó yá bá mi tán ẹ bá mi kí pé mi náà gbowó. ṣé ẹ ta tẹ́lẹ̀ ni. mi ì ta o. a ti tẹ́lẹ̀ kọjá ó ti di aago 4 ká tó lè ta mí. ta ló fún yín nọ́mbà yìí. nìkan ládùúgbò mi ló fún mi. ẹni ó yẹ kẹ́ ẹ mọ bọ́ ni o. wàhálà yẹ kẹ́ ẹ mọ bọ́ ni bẹ́ẹ̀ kẹ́ tètè lọ pẹ́pà lọ́bẹ̀ ńsìn yìí ká má lè kọ́ mí fún yín. kẹ́ tètè wá tá fún aago 4 àbí. Ọlọ́run ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Tóbi ọ̀daràn Tóbi ẹni sùúrù Tóbi mo dáná Tóbi iná jó mi Tóbi yé mo dáná nọ́ọ̀sì ẹgbẹ́ ẹ̀yọ́ lẹ̀ ń pa ẹ̀wọ̀n ọmọ mi ò lè kú sẹ́ Tóbi. wèrè wo nù ẹ ṣe ń gbá géètì bí ẹ tí ò ní géètì nù lé yín láì. ẹ wá ń gbá géètì wá ń. ẹ má bínú ẹ ra. ẹ jọ mo wá fún interview ni mo wá fún interview. bẹ́ẹ̀ ni. kí ni tá a gbé sí ìta tá a láwọn wáyàn. ṣé wọn sọ fún yín ní déédéé aago tó yẹ kí ẹ wá bí. ní tó ṣẹlẹ̀ ni pé èmi náà rí ṣùgbọ́n ẹ mọ̀ bí ìlú ṣe rí ní tó ṣẹlẹ̀ ni pé mo bọ́lẹ̀ ní Ajáǹgbójú ń bẹ̀ yẹn mo wá tọ̀ sí ìsàlẹ̀ díẹ̀ kí n gba kọ̀rọ̀ kó yá kí n lè ti bọ́ sí ìta lọ́dọ̀ yín bí. inú wa jẹ́ kẹ́ ẹ pẹ́. bẹ́ẹ̀ni ibẹ̀ ti pẹ́ náà dáa ẹ mọ̀ pé mo sọ fún yín pé bẹ́ẹ̀ ti pẹ́ náà dáa torí fò kí yín kú oríire ni bẹ́ẹ̀ sì gbà ń da ẹ bọ́lẹ̀ ní Ajáǹgbójú bẹ́ẹ̀ni ẹ wá gba kọ́nà ibi ẹ̀yìn yẹn mọ́ kó lè yà náà ni ẹ kú oríire náà ẹ ṣe gan ẹ ní fíàwó fíàwó bíi ti báwo fíàwó méjì ló wà fíàwó kan bẹ tẹ́rójú títì ni ẹ máa wà wọ́n náwó báyìí sọ́kọ ni ṣé láwọn fíàwó kan wá wà inú ẹbí ni máa wà inú òdìlé fíàwó inú ẹbí yín lágbára gan o kí ló dé wọ́n sì rí tẹ́ lọ bí ògo yín wá báyìí wọ́n sì náwó sí yín báyìí
ẹ bọ́lẹ̀ ní Ajangbodù ẹ wá lọ gba báyìí ẹ dákun o kí ló dé tí ẹ fi tọ̀ wá straight ìrìn ìṣẹ́jú mélòó ni Ajangbodù sí bí. èmi ò mọ̀ pé ó já wọn ó já sí bí. ṣé rí ìjọ náà máa sọ pé apẹ́ kó tó jẹun ìjẹ́bàjẹ́ bóyá òwe tẹ́ ẹ tẹ̀lé nínú tẹ́ ẹ fi lọ gbá èmi náà ti mọ̀ àmọ́ ṣe ráyé tá a wà ní ìsìn apẹ́ kó tó jẹun ti ń jẹ́ bàjẹ́. bẹ́ẹ̀ni bàbá gizma ẹ fọ níṣà. ẹni pé mo sọ̀rọ̀ mo rẹ́rìn mo bá yín sunkún ni torí àti gbà yàn. àtàgọ mẹ́sàn-án ti débì èèyàn tán tó sí bíi mọ́tò 357 bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin wá bọ̀ ní ìṣẹ́ wa ẹ̀dùn náà ṣé kí ni ti bẹ nínú kí ni yẹn náà. CV mi ni. CV fíàwó wọ́n ti padà kọ pákó ẹ̀ sí CV yín ṣẹ́rí tí yín ò ní ta o ayé yín ò ní bàjẹ́ o ẹ wá rọra máa lọ gẹ́gẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run. ẹjọ́ kò wá sí ẹ̀pù kan bóyá kí ẹ bá mi bá wọn ọ̀gá sọ̀rọ̀ kan tiẹ̀ ṣe tèmi fún mi ẹjọ́. ṣẹ́rí ẹ̀pù kan tí mo lè ṣe fún yín inú mi ó sì dùn tẹ́ bá lè tèsí ṣẹ́ẹ̀ṣe. máa ṣe. ẹ̀pù kan tí ń ṣe fún yín ni pé ẹ lè wà ní bóyá bíi 10 years to this time kẹ́ ẹ wá padà ṣẹ́rí lásìkò táwa yìí kò sáàyè kankan mọ́ ẹ̀pù kan tí mo lè ṣe Ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu yín o ọ̀gá tí mo ní ọ̀gá tó burú ní o tó bá níbi pé mo bá yẹn sọ̀rọ̀ jù nínú kíní wọ́n máa ń bú mi ní o ìsìfẹ́ wàhálà bọ́tọ̀ fún mi àwọn ará yẹ pé tó gbogbo. Bámi ti ń ṣe ọ jáde. Ayinde. Ó ń kàtìkàtì. Bá mi pé bọ̀bọ̀ yẹn. Sá. Bá mi pé bọ̀bọ̀ yẹn. Ọ̀gá ó pẹ́ dé. Ṣé o gbọ́ tí mo sọ ni? Ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? Adániwáyé ń ṣe gbogbo ní mẹ́lọ́mẹ́lọ́. Orí ń ṣiṣẹ́ ẹsẹ̀ ń rìn ìrìnàjò. Bá ń bọ̀ rí ẹ má jáyọ̀ tẹsẹ̀ sẹ́yìn o. Ẹsẹ̀ ní ọ̀pẹ̀bẹ́ ẹsẹ̀ ní ọ̀pẹ̀bẹ́. Orí má gbẹsẹ̀ lọ́wọ́ gbogbo wa. Ẹsẹ̀ má gborí lọ́wọ́ gbogbo wa. Méjèèjì ni wọ́n ń rìn. Èjì méjì ńlá rọ̀ dẹ́ èjì méjì ńlá rọ̀ bàbà. Adé kan ò ní kan sórí. Ìrànlẹ́ kankan ò ní kan pé ọrùn. Ẹ rí bá ń bọ̀ rí sẹ́ ẹ má jáyọ̀ tẹsẹ̀ sẹ́yìn o. Ẹsẹ̀ ní ọ̀pẹ̀bẹ́ ẹsẹ̀ ní ọ̀pẹ̀bẹ́. Orí ń ṣiṣẹ́ ẹsẹ̀ ń rìn ìrìn àjò. Orí ní gbéni débi ire ẹsẹ̀ ní múni débi ayọ̀ ẹni. Bá ti ń borí ẹ má jáyọ̀ tẹsẹ̀ sẹ́yìn o. Ẹ rí orí ní tawọ́ ọjọ́ iwájú ẹsẹ̀ ní múni débẹ̀. Orí ní tawọ́ ọjọ́ iwájú ẹni ẹsẹ̀ ní múni rìn débẹ̀ ẹ mọ́ gbọ́. Orí ẹni làbá pè ẹsẹ̀ ẹni làbá pè. Méjèèjì ní ṣiṣẹ́ fúnra wọn nílé ayé. Bákan méjì ni ọba mi Èdùmàrè ṣe. Bá ti ń borí o ẹ má jáyọ̀ tẹsẹ̀ sẹ́yìn. Oríwo orí là bọ̀ lọ́jọ́ ayé ẹni. Orí ní gbéni débi ire orí ní gbéni débi ọlà láyé. Orí ẹni níṣẹ́lẹ́pẹ̀ lẹ́yìn ẹni káàfin mórí wọ̀gbó. Orí níṣẹ́lẹ́pẹ̀ lẹ́yìn ẹni káàfin ṣàṣetì láyé. Orí mi gbé mi débi ire kí n lálùyọ. Orí mi gbé mi débi ọlà kí n ṣeré nínú ayé. Àmọ́ ò bá ti ń borí ẹ má jẹ́ ayọ̀ tẹsẹ̀ sílẹ̀.